election ẹ̀yà dìbò káyàn kan nínú bíbélì lòun náwó gẹ́gẹ́ bí ọba kó lè jẹ́ tòun ni wọ́n dìbò yàn ìtàn yẹn pọ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ. kí ló fa ẹ̀mí ọlọ́run rá bàbá lórí omi tó yẹ kó jẹ́ atẹ́gùn ni pé nínú èdè Híbúrù ẹ̀mí ni wọ́n ń pè ní róò atẹ́gùn ni wọ́n ń pè ní ríhà róhà ríhà róhà ríhà róhà ẹ̀mí ríhà atẹ́gùn róhà lẹ̀mí ríhà ló wà nínú asílù ọ̀hún atẹ́gùn bọ́ àwọn tí wọ́n tu wọn wá mọ̀ ìyàtọ̀ láàrin ríhà àti róhà wọ́n wá gbé róhà fún ríhà èyí tó yẹ kí wọ́n sọ yí pé atẹ́gùn ńlá bàbà lórí omi yẹn pé atẹ́gùn ìgbè atẹ́gùn gbé omi ní ìgbè wọ́n wá ní ẹ̀mí ọlọ́run ńlá bàbà irú ẹ̀ náà ló kọlù tàwa mùsùlùmí náà tóyìnbó ń sọ fún wa wípé as well wípé anabi Muhammad arí ìlàkàkà rẹ̀ àti ìkírun ẹ̀pẹ̀ láwọn olùsílọ́hùn wọ́n á jájọ wáyà yìí àwọn àáfàá tí wọ́n tu wọ́n wo síbáàkù kí lọ́lọ́run ń sọ bọ̀ lókè àyà yìí àyà yìí jẹ́ ìgbà tọ́lọ́wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ànábì dìde kó lọ bẹ̀rẹ̀ dáwà àwọn àwòwá lólùforí kanlẹ̀ tó wà ń lu Mákà nígbà tá ànábì ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe dáwà wá jẹ́ àjọ lọ sínú Kùránì yẹn lọ bẹ̀rẹ̀ láti Suratu Shu'ara àyà 214 to 220 ó wà gbọ́ àgbọ́yé àyà yẹn táfà arájí Sa'id bá wà lórí ètò inú mi ó dùn. Al-Qur'ani ní fala tad'u ma'a Allahi ilahan akhara fatakuna minal mu'adhdhabin wa anzir 'ashiratakal aqrabina واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على الله العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم كتنيشي أغباني أن لا تدعوا مع الله إلها آخر má bá wọn pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run má bá wọn pè má lọ́run má bá wọn sìn nǹkan míì bí ìgbà tí ń sọ pé kúlí yá ayyuhal kafiruna la a'budu ma ta'buduna wala antum a'biduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum waliyadin la tad'u ma'a Allahi má bá wọn mú mọ́ lọ́hùn má bá wọn pè pẹ̀lú ọlọ́hun má bá wọn sìn pẹ̀lú ọlọ́hun ilahan akhara ọlọ́hun àbá mi fatakuna minal mu'adhdhabina kí wà nábì náà má wà á pẹ̀lú àwọn tá a jẹ níyà wa anzir ó yá bẹ̀rẹ̀ ìkìlọ̀ ashiratakal aqrabina lọ́dọ̀ àwọn mẹ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ ọ jùlọ kò tí ì bẹ̀rẹ̀ dáwà gbogbo ayé nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ dáwà Ọlọ́run ní kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn mẹ̀lẹ́bí ẹ̀ níbẹ̀ náà ló ti pè wọ́n jọ ó ṣe oúnjẹ ó wá pè wọ́n ó wá sọ̀rọ̀ fún wọn ìyẹn ló bí Abu Lahabi nú pé alahadha jama'atana nítorí ẹ̀ kó wájọ́ rí tabbalaka ya Muhammad tá nẹ́bí ọmọ tí ó wí tọ́lọ̀ fi ní dá padà pé tabbati yada Abi Lahabin wa tabba ẹ dákun àwọn àwo ní sájìdínà àwọn àwo ló ń sin lọ́hùn nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ dáwà ó fẹ́ pè wọ́n gbà náà Ọlọ́run wá ní kó o tó bọ́ síta kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn mẹ̀lẹ́bí ẹ̀ bí wa anzir ashiratakal aqrabin kọ́kọ́ bẹ̀rẹ̀ ìkìlọ̀
lọ́dọ̀ àwọn fámìlì tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tiẹ̀ gangan. àmọ́ wá fídíjà náà hàkà wá rírà rẹ̀ ńlẹ̀ limani taba'aka minal mu'minina fáwọn tí wọ́n bá gbà ọ́ gbọ́nú wọn rírà rẹ̀ ńlẹ̀ mọ́jọ́ra rẹ̀ lójú. ẹ dákun lẹ́ni àwọn àfáà tá à ń ṣe dá wa a jọra wa lójú lórí àwọn tá à ń bá sọ̀rọ̀ Ọlọ́run. ó ní ká rẹra wa ńlẹ̀ ó ní rẹra rẹ̀ ńlẹ̀ fẹ́ni tó bá gbà fún ọ tó bá tẹ̀lé ẹ tó jẹ́ mùmínì. ó wá ní wàá máa gbọ́ o fàyín ní àsọ́ọ̀kà àmọ́ tó bá yapa tí wọ́n bá gbà máa gbọ́ àyà Al-Qur'an. fàyín ní àsọ́ọ̀kà tí wọ́n bá wá yapa rẹ tí wọ́n gbà fàkúlì inni bari'un mimma ta'maluna wá jẹ́ oyé wọn pé èmi ń tèmi o bari'un mo yọwọ́ yọsẹ̀ kúrò lórí ń tẹ̀ ṣe mi ò ní bá yín pé nǹkan mi lọ́lọ́. wa tawakkal ala Allahil azizir rahim wá fara tí Ọlọ́run ọba tó tóbi aláàánú alladhi yaraka Ọlọ́run àbá ti ń rí ọ ina taqumu nígbà tó dìde tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run nígbà tó dìde tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run wa taqallubaka fi sajidina àtìgbà tí yíyí lọ yíyí bọ̀ rẹ̀ nínú àwọn bàbára àdí àwọn tí wọ́n jó lùforí kanlẹ̀ fọ́lọ́run. torí pé níjọ́ náà àwọn olùforí kanlẹ̀ fọ́lọ́run Mákà nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ dáwà gbọ́n tó sọ ó ní waqfid janahaka limani taba'aka àwọn tó bá tẹ̀lé ọ tí wọ́n gbà rẹ́ra rẹ́ lẹ̀ àmọ́ tí wọ́n bá gbà ó iná àsọ̀ọ́kà tí wọ́n bá wá yapa faqul inni bari'un mimma ta'malun ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ dáwà ńgbà náà. ọlọ́ni wá fara tí Ọlọ́run alladhi yaraka ina taqumu ẹni tó rí ọ nígbà tó fẹ́ dìde gẹ́gẹ́ bí ìjà nẹ́bí Ọlọ́run wa taqallubaka ẹni tó mọ ìwáyé rẹ̀ ò gbọ́ taqallub yíyí lọ yíyí bọ̀ rẹ̀ nínú bàbára àti àwọn tó forí kan ẹ̀fọ́ lọ́wọ́ wá jẹ́ àlọ́ sínú àwọn kutubu tafasir. ìtukùtù tẹlómínú ó túre tí ó lóhun ìtòyìnbó túye lẹlómínú ó tú Yorùbá yóò lóhun ti tú tafsiri. bá mi lọ sínú Majma'u Zawaid wa Manba'ul Fawaid mo kàn fẹ́ sáré yà mí eléyìí ni li kitabi tafsir nínú àyà ẹ̀ lọ ka volume 7 page 86. Ani ibn Abbas látẹnu ọmọ Abbas ó ní wa taqallubaka fi sajidin qal min sulbi nabiyyin ila nabiyyin hatta sirta nabiyyan. yíyí lọ yí bíbọ̀ rẹ̀ nínú bàbàrà àdí ànábì kan bọ́ sínú bàbàrà àdí ànábì mi títí tí wọn náà fi wá dà ànábì Ọlọ́run. ọ̀rọ̀ tí mò ń sọ yìí àfáwà Al-Bazzaru gbà wá àfáwà Tabarani gbà wá rijaluhu ma rijalun sahih àwọn tí wọ́n gbà wá rijalu sahih ní gairu Shabib ibn Bashar wa huwa thiqa lọ́dọ̀ àfáwà Al-Haythami. nínú tó bá tún lọ́wọ́ volume 8 nínú Majma'u Zawaid wa Manba'ul Fawaid nínú kitabu Alamatin Nubuwah ó rí nínú page 214 nínú volume 8 lẹ́tẹ̀nu àfáwà Ibn Abbas wa taqallubaka fi sajidin qal ó sọ fún wa pé min sulbi nabiyyin ila nabiyyin hatta sirta nabiyyan. yíyí lọ yíyí bọ̀ rẹ̀ kú ònú bàbára àdí ànábì kan bọ́ sínú bàbára àdí ànábì mi títí tí wọn náà fi wá dà ànábì. rawahu al-Bazzar wa rijaluhu thiqat tafsiri kanu. Ibn Kathir nínú al-Bidayatu wa Nihaya wọn tó bá lọ ka kitabu sirati rasulillah baabu dhikri nasabihi ash-sharif lọ kabẹ̀ nínú volume 3 page 364 ṣọ̀pọ̀ ti pẹ́ tí mo ti ń sọ péjì báyìí mo bá ti ń gbà kan torí àwọn tí wọ́n fẹ́ gba òtítọ́. ó lọ ka eléyìí mbẹ́ ó ní awrada ibn Asakir min hadith ibn Asim
عن شبيب عن إقرمة عن ابن عباس في قوله نبي رولون توني تقلبك في الساجدين قال من نبي إلى نبي حتى أخرجت نبيا láti inú bàbàrà àjẹ́ ànẹ́bì kan bọ́ sínú bàbàrà àjẹ́ ànẹ́bì títí tí wọ́n fi wá yọ wọn náà jáde lánàbì rọ̀wárọ̀wáhu àtọ̀ Ibnu Kathiri bákan náà tó o bá lọ ka tafsiri Qur'an tí Ibnu Kathir nínú tafsiri Shu'ara yẹn tó o bá lọ ka volume 6 nínú tafsiri Ibnu Kathir page 171 تقلبك في الساجدين رواه البزار وابن أبي حاتم من طريقين عن ابن عباس أنه قال في هذه الآية لوري آية يو إتمرني بي تقلبه يعني تقلبه من صلب نبي إلى صلب نبي حتى أخرجه نبيا لاتينو بابارا جاء نبي كان بوسي بابارا جاء نبي مي tóun náà fi wá dà nẹ́bì tó fi wá gbé ìdìdí lá nẹ́bì ṣe pé ó di tafsiri mélòó ó di tafsiri méjì tafsiri al-Qurtubi nínú tí wọ́n pè ní al-Jami' al-Ahkam al-Qur'an nínú suratu Shu'ara lọ́ka volume 13 page 133 taqallubaka fi sajidina qala Mujahid wa Qatada fil musallin وني وقال ابن عباس وما عباس جو يقول أي من أصلاب الآباء يعني بلاتينو بابارات يا باباري آدم ونوح وإبراهيم حتى أخرجه نبيا بابارات نوح إبراهيم تيتي توفي وامونا جادي توفي جاد نبي الله تفسير دي متى أثير الدين الأندلسي التفسير الكبير المسمى البار المحيط بار المحيط يلوي البار المحيط لتفسيره نينو سورة هنا توبا لوكا فولوم 7 page 47 ó rí pé nígbà táwọn náà fẹ́ tú taqallubaka fi sajidin eléyìí mo kàn yà ń bẹ̀ ni o torí pé tá a bá yanjú ẹ̀ irú àfáà tó post kìíní yẹn sí mi in tó dá òun lójú ní sọ yẹn wà láàlẹ́ ìtútukùtù náà tún lóyìnbó. àfáà ní fàtàmẹ́lẹ̀ lójú allati dhukirat wọ́n mú àyà yìí wá láwọn ojú pọ̀nà tí wọ́n fi tú àwọn nǹkan ní an yakuna al-murad annahu ta'ala naqala ru'ahu min sajidin ila sajidin wípé ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run mú ẹ̀mí ànábì jáde kúrò láti inú bàbàrà àdí olùforíkanlẹ̀ kan ó sára olùforíkanlẹ̀ mi kàmẹ́nà kúlùhù nahnu gẹ́gẹ́ báwa ṣe wí. wọ́n tún wá mójú pọ̀nà míì wá tí wọ́n gbà yí pé àwọn méjèèjì wọn takora wọn. wọ́n ní anab Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun fúnra rẹ̀ sọ wípé لم أزل أنقل من أصلاب الطاهرين إلى أرحام الطاهرات Ànábì ní mi ò yẹ mi ò gbò lẹ́ni tó ń kú nínú bàbàrà àdí àwọn èèyàn mímọ́ bọ́ sínú àpòlùkẹ́ àwọn èèyàn tó mọ́ lóbìnrin. ò gbọ́ ṣé fi hàn pé ibi tànàbì ti jáde. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.